lórúkọ Ọlọ́run tó lẹ́mí mi ni wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ni o. ẹ̀rín lé láwa ní Kwara. àwa náà láwa lọ́dún tó kọjá. àwa lọ́dún yìí tó bá dọdún tó ń bọ̀. àwa láwọn máa wá o ẹ̀yin láwọn máa bá. àwa láwọn máa wá o ẹ̀yin láwọn máa bá. ẹni láwa ò ní dé èso làwọn ò ní dé bá. Fadilatu Sheikh Al-Aliba Alhaji Abdul Fattah Uzama àwa láwọn máa wá o ẹ̀yin láwọn máa bá. àwa láwọn máa wá o ẹ̀yin láwọn máa bá. ẹni bá la ò ní dé èso làwọn ò ní dé bá. àwa àtàlẹ́fà ní Al-Mubarak lọ́dún tó kọjá. àwa àwọn náà nílé ni àwa láwọn àwa ẹ̀yin láwọn àbá o. ẹni láwọn ò ní dé èso làwọn ò ní dé bá. Sauty Arewa fásilọ̀ pátápátá. àjọ àlè ṣìnà ní o tọdún ìtún wa peléke. àwa láwọn àwa ẹ̀yin láwọn àbá o. ẹni láwọn ò ní dé èso làwọn ò ní dé bá. Alhaji Abdulrahman àti Kumi àjọṣọdún tó kọjá ní àjọṣetọdún yìí ni o. tó bá tún dọdún tó ń bọ̀ àwa láwọn àwa ẹ̀yin lọ́wọ́ bàbá. ẹni bá làwọn ní dé èso làwọn ní dé bá. gbogbo olólùfẹ́ mi lè rìn lé pátápátá ẹ ti celebrate mi o. ìfẹ́ la fi san fẹ́. respect is reciprocal. not only respect is reciprocal, love is reciprocal too. ẹni tí a fẹ́ tí ó fẹ́ràn ẹni ó ti kẹ́gbìn báyìí ìfẹ́ o. gbogbo olólùfẹ́ mi lẹ́rìn lé pátápátá. ẹ̀yin àwa láwọn àwa o ẹ̀yin láwọn àbá o. ẹni bá la onídé èso la onídé bá fìlẹ̀ araka. àlùbáràkà o nínú ìgbìyànjú lànà Ọlọ́run máa ń dé. fìlẹ̀ araka àlùbáràkà o nínú ìgbìyànjú lànà Ọlọ́run máa ń dé. Subhanama laysat lahu bidaya wala lahu adwala nihaya yaf'alu bil makhluqi ma yasha wa hukmuhu sarra wa darra له صفات الباقيات الدائم لا يوصف بالفقد لا بمنيع حي قيوم حي قيوم وارث للعالم دواء يعيش ذكره وصنا على شعره tó ṣe pé sẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹnìkankan ò mọ̀ mi. ìgbìyànjú ló pọ̀ nínú ìgbìyànjú lórúkọ táwọn èèwà ń dé. fìlẹ̀ araka àlùbáràkà nínú ìgbìyànjú lànà Ọlọ́run wà. Adébóyè Rasataru ṣe bí sẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹnìkankan ò mọ̀ wọn. ṣùgbọ́n ìgbìyànjú ló pọ̀ nínú ìgbìyànjú orúkọ táwọn èèwà ń dé. fìlẹ̀ araka àlùbáràkà nínú ìgbìyànjú lànà Ọlọ́run wà ń dé. gbogbo ṣẹ́ tí kò abáyàn láàyò ọ̀nà tá a báyàn tá a tọ̀ ọlọ́nà tá a báyàn tá a tọ̀ má fi gbìyànjú ẹ̀ sí ilẹ̀ ọ̀rẹ́ wa kó má fàdúrà sí ilẹ̀
kíyanjú ẹ̀ ó pọ̀ lórí iṣẹ́ tá a bá yàn láàyò ká tún fà ṣe jù kún o mo fà ṣe jù kún ṣẹ́ music mi àwọn ẹgbẹ́ mi wọ́n sọ pé tèmi pọ̀ wọ́n sọ pé wàhálà mi pọ̀ tá a bá pàdé lórí joint arẹwà tí mi ò bá sùn ẹ̀gbọ́n wa kan àjọṣiṣẹ́ kan mi ò wá sùn mọ́jú wọ́n wá fẹ́ tọ̀ lóru náà jáde wọ́n wá ń gbọ́ wúrúwúrú wọ́n ń gbọ́ wúrúwúrú wọ́n wá kọlẹ̀kùn mi wọ́n wá bá mi lórí báírò wọ́n lárẹwà ó sùn ni o mo ní mi kì í sunrú ẹ o ló fi jẹ́ pé tẹ́lẹ̀ ẹnìkan kan ò mú mi ṣùgbọ́n ìgbìyànjú ló pọ̀ nínú ìgbìyànjú lókìkí táwé wá ń dé. Ilé araka àlùbáràkà nínú ìgbìyànjú lànà ọlọ́run wá ń dé. Wá sí nìyẹn it's not by magic yes sir it's not by magic wàláì it's not by magic ogun kọ́ o ìgbìyànjú yasátàrò ló pọ̀ ìgbìyànjú bàbá wa sílé tó ṣẹ́kù sára àlééfà tànà àtàwọn àlééfà tó wà níbẹ̀ lórúkọ yẹn ò fi parẹ́ o lórúkọ wọn fi ṣẹ́kù síbẹ̀ gbogbo ọ̀nà tá a bá yàn láàyò ìjọ lọ jẹ́ kí ìgbìyànjú ó pọ̀ torí nínú ìgbìyànjú làánú ọlọ́run máa ń dé. Ilé araka àlùbáràkà nínú ìgbìyànjú làánú ọlọ́run wá ń dé. lókè alájí Arẹwà Saoty Àṣìṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe polówó ìgbìyànjú ló pọ̀ nínú ìgbìyànjú owó tàwí náà wá ń dé. Ilé araka àlùbáràkà nínú ìgbìyànjú làánú ọlọ́run wá ń dé. mo fi ní sáré o kó má bá wáyé lásán kó rántí o pọ́lọ́hún ò dá ẹ lásán má dúró ayé kan ò dúró lásán. Oya sáré o kó má bá wáyé lásán. Ibà o láti o ọlọ́run ò dá ẹ lásán. má dúró ayé kan ò dúró lásán. Káyọ̀dé ní kòkó nígbà tó wà lọ́mọ wọ́. ọ̀rẹ́ wa ṣé wàá mọ̀ ní orí tó ti bí ẹ sọ́wọ́ tó ṣe páwọn ní nọ́fà sábàbí ìdíwọ́. ṣé o mọ̀ pé látìgbà yẹn títí dé ní lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń kúrò nínú nǹkan ló tún kó sọ́wọ́. ó jẹ́ sáré rẹ̀ ó lè já wọn lóńdíwọ́ àìdúró ọlọ́run lè nìkan jáwọ́. Ẹ̀bà sáré o kó má bá wáyé lásán. Rántí o ọlọ́run ò dá ẹ lásán. Má dúró ayé kan ò dúró lásán. Sáré kó má bà wáyé lásán rántí o ọlọ́run ò dá ẹ lásán. má dúró ṣùgbọ́n má dúró ọ̀rẹ́ wa má dúró ayé gan ò dúró lásán ojú bẹ́ẹ̀ lọ Sáré o kó má bá wáyé kó lásán. má wáyé lásán. Rántí o ọlọ́run ò dá ẹ lásán. Má dúró ayé kan ò dúró lásán. wá sí lórí mi Alájí Arẹwà ojúlówó ọmọ ọgbọ́n bàbá bíbù bàbá àbíbá bàbá máa bù bàbá máa bù bá. mólúdì là ń ṣe o kí n máa tẹnu mọ́ bẹ́ẹ̀dẹ̀ wọ́n fẹ́ táìtù iṣẹ́ nìyẹn lọ́jọ́ bíi Saoty Arẹwà mi ní lọ síbẹ̀ ẹ̀bẹ̀ mi. appreciation náà ni la máa fi ṣe
mo sá tó lọ́dún yìí pé mi ò pariwo ọjọ́ bí kankan o ṣùgbọ́n ṣá àlùbáríkà ìyá mi wàhálà màmá mi lọ́dẹ̀ẹ̀dẹ̀ bàbá mi mo sọ nínú divorce tí mo ṣe mo ní wàhálà àwọn ìyá wa àná òun làwọn tè ní ń rí síyà yìí sùúrù àwọn ìyá wa àná làwọn ìyàwó ní ń rí síyà yìí o sùúrù màmá mi àná òun lọ̀rọ̀ tí mo wá dé balẹ̀ ni o tí mo gbọ́júmọ́ lára màmá mi o tó bá gbọ́njẹ́ sílẹ̀ fún bàbá mi tí bàbá mi ò bá sí lórí ìjókòó tó bá ṣe wákàtí kan ní orí ìkúnlẹ̀ ní ìyá mi máa wà tí bàbá mi ò fi dé wá bóúnjẹ kò ní fóúnjẹ yẹn sílẹ̀ o kò ló ń jẹ nìyẹn o kò yẹ ń padà rárá tí bàbá mi fi kú ó ń ṣàdúrà fún màmá mi ni pé gbogbo ń tóbi sínú ilé mi náà máa lálùbáríkà nígbà tí ọ̀nà mi dí tí ó síbi tí mo máa gbà tá a ṣẹ̀ṣẹ̀ dé sẹ́kọ̀ọ́ tí ń bá wa lọlé tí mo bá wá sọ fún màmá mi pé alájà ara mọ́ mi ò tí rí Chanel rárá màmá mi á ní má dààmú mi bàbá ẹ ó ti sọ kó máa lálùbáríkà bí ọdún má dààmú mi níjọ́ làlùbáríkà náà ọmọdé bí ọ̀rọ̀ àwọn sábà ní ìtọ́ ni mo ta Nasrullah tọ́lọ̀ ń wá fún ọ lẹ́sẹ̀ kẹsẹ̀ yàrá Nasrullah kọríba. aṣọ lọ́hún wo mi nìran ó fẹ́ kí ìdààmú mi pọ̀ ní kọ́lá mi lè bá pọ̀ ó fẹ́ kí gbìyànjú mi pọ̀ ní èmi kọ́ ló máa kíra mi happy birthday excel show ń gbọ́ appreciation ni máa ṣe ṣùgbọ́n sáré sẹ́ oko máa bá wáyé lásán mo fẹ́ kó rántí o kọ́lọ́hún ò dá ẹ lásán ọ̀rẹ́ má dúró ó ní ohun tóbi lálẹ́ yìí tí mo ṣe ní kó má dúró ṣùgbọ́n má dúró ayé kan ò dúró lásán. ọ̀yà sáré o kó má bá wáyé lásán kó má wáyé lásán rántí o kọ́lọ́hún ò dá ẹ lásán má dúró ayé kan ò dúró lásán. ẹni kéwù làwọn akéwù alihamudulilayi o. kéwù làwọn akéwù alihamudulilayi o. tí mo fi sẹ́gbẹ́ tá a sọ́gbà ṣe bí nídìí kórè ànínní. kéwù làwọn akéwù alihamudulilayi o. lásánzárù ẹ lo mọ́tò tí bá ń lò ṣe bí nídìí kórè ànínní. kéwù làwọn akéwù alihamudulilayi o. ẹ̀dùn olókìkí sára ayé mọ̀ ṣe bí nídìí kórè ànínní. kéwù làwọn akéwù alihamudulilayi o. kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ láti hùn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sùbà ni o. kéwù làwọn akéwù alihamudulilayi o. kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ gbájú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tàjú dùnní. kéwù làwọn akéwù alihamudulilayi o. àlefa ọ̀sàmọ̀tò abúlé fàṣàyìn o. kéwù làwọn akéwù alihamudulilayi o. fàdé ńlá ti ṣe o ọ̀sàmọ̀tò Yusufu. kéwù làwọn akéwù alihamudulilayi o. Ají Abdulrahman Àtíkù àfàmì. kéwù làwọn akéwù alihamudulilayi o. gbogbo àfà tó ń bẹ ní kálẹ̀ ẹ̀ lálẹ́ alhamdulilayi fa. kéwù làwọn akéwù alihamudulilayi o. kéwù làwọn akéwù alhamdulilayi o. kéwù làwọn akéwù alihamudulilayi o. máa kẹ́yìn síbi ayé kọjú sí ọ̀tò lọ́jọ́ tó lórí Sauty láyé ń sọ Professor Emeritus ní àlọ́gbà lọ́lọ́gbà títí àfàmìyàn sátàrò Adémọ́yé Rasasaro Sheikh Abdulaziz tó wọṣọ bàbá ẹ̀ tí ó faṣọ ya ó wọṣọ bàbá ẹ̀ kò faṣọ ya aṣọ tẹ́ ẹ bá bùbá àti ṣòkòtò ní pẹ̀lú fìlà
wọ́n wá gbàṣọ náà sí i lọ́rùn ẹ̀mí ṣọ̀tẹ́ ṣe lé ní yásàsàrò adémúyè tí gbàlú kí n bà lé. àwọn tí wọ́n dúró sórí ohun tí bàbá wọn fi sílẹ̀ fún ọ̀tọ̀ ṣàlékún iṣẹ́ ipò yẹn ojú kan náà àtọ́dúró sí wọn ọ̀tẹ̀ sí iwájú rárá àmọ́ wá dàbí pé bàbá wọn ò sí láyé mọ́ni ṣùgbọ́n ọlá tẹ̀síwájú ẹ bá bùbá àti ṣòkòtò àti fìlà ẹ̀rín mi lásàsàrò wá gbálù kí n wà lé o má kẹ̀sì bí ayé kọjú ẹ bá tó bá jẹ́ tó lórí Saoty láyé ń sọ Professor Emeritus ní Àlùpàlà ológo títí wọn. kò sí jọ́sà jísà òre èèyàn ẹni àfẹ́rí láfẹ́ ni wọ́n lè pọ̀ láròyé kan orin láyé yan láàyò àwọn tó mọ rírì music àwọn tó mọ rírì music wọ́n ló yẹ ká máa dúpẹ́ fọlọ́ ní Saoty ìkẹ́sàlẹ̀ eléyìí o tó bá jẹ́ sọ lórí o Saoty láyé ń sọ Professor Emeritus Àlùpẹ̀ láológbà títí wá. Saoty àlẹ́ àfàǹsọ̀ bẹ̀rẹ̀ látòrí iṣẹ́ àwọn gúúsùlì òye o amsa àwọn àṣìmíhù General Secretary Imam Jamiu mísọ́nà mi ẹ̀ ṣe gan ẹ̀ máa kú wá lélẹ́jọ́ látànà àjọlọ Ìlọrin ní Ìlọrin láti ṣọ̀sán à ń ṣalẹ̀ ọ̀sán làjà alẹ́ ọ̀la ẹ̀pẹ́ ajá rẹwà ìlú ni ò jẹ́ kí n ra ègbèlé mọ́. ajá rẹwà ìlú ni ò jẹ́ kí n ra ègbèlé mọ́ nítorí lójoojúmọ́ láyé ń pè wá ròde lọ́kọrin. ìlú ni ò jẹ́ kí n ra ègbèlé mọ́. alájà rẹwà ìlú ni ò jẹ́ kí n ra ègbèlé mọ́. lójoojúmọ́ ló ń pè wá lóde. ayélujára Abíọ́dún ẹ bá mi kí àmìrà mi mú sọ́ọ́lìbù Ọlátúndé ẹ̀kírọ́fù Ahmed ọmọọlá ẹ bá ń kádé èèbò mi Ṣẹ̀rífù dín ẹ̀ṣẹ̀ o wọn lójoojúmọ́ ńlá yé ń pè wá àròdè lọ́kọrin. ìlú ni ò jẹ́ kí n ra ègbèlé mọ́. alájà rẹ̀ ìlú ni ò jẹ́ kí n ra ègbèlé mọ́. lójoojúmọ́ ló ń pè wá lóde. ajára àgbórin náà dé o ẹ wá bá mi jó ajára àgbórin náà dé ẹ wá bá mi jó ìjó ẹ̀sìn ni àjò dànù kọ́ àjò gbalada. ajára àgbórin náà dé o ẹ wá bá mi jó ajára àgbórin náà dé o ẹ wá bá mi jó ìjó ẹ̀sìn ni àjò dànù kọ́ àjò gbalada. Akimu Kọ́dìrì mi òṣèwọ́ ẹ fi ara Yusufu Saidi mi kẹ́kí tírẹ́ṣọ́ra Yusufu Ismaila mi mẹ́mbà olódò Ibrahim mi o mẹ́mbà Ọládìméjì Islamia mi mẹ́mbà Mustapha Nafisatu mi mẹ́mbà Badmus Abdulrafu mi o mẹ́mbà Surajudeen Jamiu mi mẹ́mbà alájàre ọ̀gbọ́nrin náà dé o ẹ wá bá mi jó ijó ẹ̀sìn ni àjò dànù kọ́ o àjò gba aládá. ajára àgbórin náà dé o ẹ wá bá mi jó ajára àgbórin náà dé o ẹ wá bá mi jó ijó ẹ̀sìn ni àjò dànù kọ́ o àjò gbalada. ṣùgbọ́n kí borun ò má yẹ léjì ká o bá dojú eré a kì í gbàrú ẹ láàyè o bá dojú ọgbọ́n àpò ìsìn ní tó sí ilé tó ní tiwa tẹ̀sìn kọ́ rárá. àyàndì púpọ̀ kí ló ń fi lù sọ jẹ́ kí n gbọ́ sétí àbíbùlà èyí ní sàkárà mi jẹ́ kí n gbọ́ sétí olùṣọ́lá olórí onílù mi kí lè ń ìbà ẹlòlúwa ló dùn fáwọn olólùfẹ́ òkàjọ gbàládà. ajára àgbórin náà dé o ẹ wá bá mi jó ajára àgbórin náà dé o ẹ wá bá mi jó ijó ẹ̀sìn ni àjò dànù kọ́ o àjò gbalada. alájàre àgbórin náà dé o ẹ wá bá mi jó alájàre àgbórin náà dé o ẹ wá bá mi jẹ́sìn ní àjò dànù kó àjò gbalada. ajára àgbórin náà dé o ẹ wá bá mi jó ajára àgbórin náà dé o ẹ wá bá mi jó ijó ẹ̀sìn ni àjò dànù kọ́ o àjò gbalada. Àtíkù Abdulrahman mi
oore ni oore ni oore ni oore ni ibi sáyé lè wá dé iná oore ni yóò àmọ́ pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́yìn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní lè wá. ọdún ya oore ni Ìbà o. oore ni Alájà Àtíkù oore ni ìdámọ́ni oore ni ibi sáyé lè wá dé iná oore ni yóò àmọ́ pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́yìn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní lè wá. Alájà Àtíkù mi Abdulrahman lọ́dún tó kọjá ó hàn mí lè mọ owó gan ni ńláńlá ló ná fáàrí lẹ́jẹ́ fáwọn àlefa fáàrí lẹ́jẹ́ fẹ̀rín ilé pátápátá fáàrí náà ní ìwọ̀mí lọ́la náà fi oníṣẹ́ ńlá Àtíkù Abdulrahman mi Àtíkù Abdulrahman mi oore ni oore ni ibi sáyé lè ẹdẹ iná oore ni àwọn pé bẹ́ẹ̀ ni ká tó sáré báwọn kan bá mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní ilé wa Àtíkù Abdulrahman ibà o ìsáyé lè ẹdẹ iná oore ni àwọn pé bẹ́ẹ̀ ni ká tó sáré báwọn kan mọ̀ pé Abdulrahman 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 Alájà Àtíkù Abdulrahman Abdulrahman Alájà Àtíkù Abdulrahman Abdulrahman Alájà Àtíkù Abdulrahman Abdulrahman Bàǹkólólù Fẹ́mi Abdulrahman Abdulrahman jáwé wọn òun náà ó ti fún mi ní present ọjọ́ bí ó ti fún mi ní gift olódìdí mọ̀lú kọ́ ni kò wá kú bá ṣe gbedé Kòròdú olódìdí mọ̀lú kọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀fì ìfẹ́ hàn mí sọ́dún yìí kò ní ìjà ṣe mọ́ Fẹ́mi àtẹ̀yìn tó bá ti dọ̀dún tó mọ̀ ká sóríra wa ìgbà ọdún kan ní Ìfàlàjẹ Saoty ẹ̀mí mi á gùn wájọ pa àpọ̀ lọ. ẹ̀jẹ̀ ẹlẹ́rìn nọ́mbà 1 ẹ̀jẹ̀ ẹlẹ́rìn olólùfẹ́ wa ni ó sanwó mi ìsàlámù Abíọ́dún ọgbọ́n bàbá mi ò bàbá màmí bá bàbá máa mú kó bàbá máa mú bá mú. Arẹwà gbórin náà dé orin Saoty gbórin náà dé orin Adé pẹ̀lú èdè orin Adé pẹ̀lú ohùn pẹ̀lú àgbékalẹ̀ wọ́n máa ń fowó appreciate mi ṣẹ́ni sàn fowó appreciate mi ìwọ ń kọ́ owó yẹn náà dà ẹlẹ́rìn owó yẹn náà dà àánú olúwàpọ̀ owó yẹn náà dà àánú olúwàpọ̀ abùlẹ̀ ṣòwò owó yẹn náà dà wọ́n tún máa ń fi ijó appreciate mi wọ́n fi ijó appreciate mi mọ̀dé yìí ijó yẹn náà dà ijó yẹn náà dà ijó Saoty àgbà ijó Saoty àgbà ijó yẹn náà dà ijó yẹn náà dà SAFC ẹ ṣé o SAFC ẹ ṣé President Soliudeen President Musiliuda Oyewo Musiliuda Oyewo Musiliuda President Musiliuda ó sanwó àṣírí owó bàbá mi náà tù
olólùfẹ́ àṣìṣe ẹ ṣe bàbá mi nà tún ẹ ṣe olólùfẹ́ àṣìṣe ẹ ṣe olólùfẹ́ àṣìṣe ẹ ṣe ó ṣe mùsùlùmí òde ẹ ṣe òye wọ mùsùlùmí òde ẹ ṣe sanwó àṣìṣe ẹ ṣe èèyàn ṣùpá wá èdè ẹ ṣe olólùfẹ́ àṣìṣe ẹ ṣe olólùfẹ́ àṣìṣe ẹ ṣe jazakumullahu khairan ẹ ṣé. ojú ẹlẹ́rìn ìnáwó ẹ ṣé mo sanwó àṣìṣe mo dúpẹ́ ẹ ṣé. ọmọ sí ní tọ́ra fi òun náwó ẹ ṣé o. ọmọ sí ní tọ́ra fi òun náwó ẹ ṣé. ọlọ́run kárẹ̀wá pẹ̀lú ẹ̀bùn àyàwó ń jà pé kò lè lẹ́mí gígùn ẹ má bẹ̀rù mo máa pẹ́ láyé ọba tó lẹ́mí mi ó ti ní mi ò ní kú kíákíá. ọlọ́run kárẹ̀ wá pẹ̀lú ẹ̀bùn àyàwó ń jà ó lè lẹ́mí gígùn ẹ má bẹ̀rù mo máa pẹ́ láyé ọba tó lẹ́mí mi ó ti ní mi ò ní kú kíákíá. ọlọ́run kárẹ̀wá pẹ̀lú ẹ̀bùn àyàwó ń jà ó wọ́n ní ṣó lè lẹ́mí gígùn ẹ má bẹ̀rù mo máa pẹ́ láyé ọba tó lẹ́mí mi ó ti ní mi ò ní kú kíákíá. ọlọ́run kárẹ̀ wá pẹ̀lú ẹ̀bùn àyàwó ń jà ó lè lẹ́mí gígùn ẹ má bẹ̀rù mo máa pẹ́ láyé ọba tó lẹ́mí mi ó ti ní mi ò ní kú kíákíá. wọ́n láwọn àkàndá ọlọ́run tí wọ́n ń pẹ́ láyé ò pọ̀ rárá. wọ́n wá fún mi ní example pé lágbájá àti lágbájá. aráyé ẹ má rò kúrò mi o lágbájá tó dẹ̀ wá pẹ́ sún kọ́. màmá mi ra mọ́tà ó sì ní mi ò ní kú kíákíá. wọ́n lọ́mọ wọ́wọ́ ní kú lójú ọwọ́ ó tiẹ̀ sì máa wẹ́ máa dùrà ó sì máa wẹ́ máa dùrà ìpọ́nmọ́ òní kú lójú ọwọ́ àti pọ́bà tó lẹ́mí mi òun kan sí la òní kú kíákíá. kárẹ̀ wá pẹ̀lú ẹ̀bùn àyàwó ń jà ó lè lẹ́mí gígùn ẹ má bẹ̀rù mo máa pẹ́ láyé ọba tó lẹ́mí mi ó ti ní mi ò ní kú kíákíá. ọjọ́ ẹlẹ́rìn sanwó àṣìlẹ̀ Abíọ́dún àánú olúwàpọ̀ olólùfẹ́ rẹ̀ Abíọ́dún àánú olúwàpọ̀ olólùfẹ́ rẹ̀ Abíọ́dún ìyànjáwé Fúlàní olólùfẹ́ rẹ̀ Abíọ́dún àwa lọ́lọ́run fi ràn òye. àwa lọ́lọ́run fi ràn ọ́ orin ẹ̀sìn tí etí ò ládàpọ̀ àwa lọ́lọ́run fi ràn. àwa lọ́lọ́run fi ràn ọ́ àwa ni o. àwa lọ́lọ́run fi ràn ọ́ orin ẹ̀sìn tí ò ládàpọ̀ àwa lọ́lọ́run fi ràn ọ́. kẹyà faramọ́ bó ṣe kọ́ òye mísọ́nà nìkan faramọ́ bó ṣe kọ́ wa àkúnlẹ̀yàn ṣáláwá ń lò yìí ẹ̀faramọ́ bá ṣe kọ́. àwa lọ́lọ́run fi ràn ọ́ àwa ni o. àwa lọ́lọ́run fi ràn ọ́ orin ẹ̀sìn tí ò ládàpọ̀ àwa lọ́lọ́run fi ràn ọ́. Ìmáàmù Jamiu mísọ́nà SAFC ní Ẹ̀rìnlé ní Kwara mama appreciate wọn ni ẹsẹ appreciate me o for celebrating my birthday. gbogbo wa ò ní kú kíákíá a máa láṣepẹ́ mísọ́nà Muhammadu Jamiu ọmọ ilé ìmọ̀mọ́ ẹ̀ ní kú kíákíá lọ́la náà òní iṣẹ́ ńlá. Ọlá bread ọmọ ọlá bread òyìnbó ní búrẹ́dì ó sanwó mi sàlá ẹbí ọdún ṣògbó àìnàlá o mímọ́ ní fọ́lọ́ o wàlẹ́ àmúdúlélá àdúpẹ́ tọpẹ́ dá. ṣògbó àìnàlá mímọ́ ní fọ́lọ́ o wàlẹ́ àmúdúlélá àdúpẹ́ tọpẹ́ dá. ọmọ ọlá bread ṣògbó àìnàlá o
mo kọ́ mọ́ lábẹ́rẹ́ kò ló ló fẹ́ mi ojúlówó ọmọ. sọ̀wọ́ àná ńlá tí wọ́n ní fọ́lọ́hún alihamudulilá àdúgbò tó kẹ́dá. Subhanallah mo ní fọ́lọ́hún alihamudulilá àdúgbò tó kẹ́dá. sọ̀wọ́ àná ńlá tí wọ́n ní fọ́lọ́hún alihamudulilá àdúgbò tó kẹ́dá. Raufu Badmus mi ló ń sọ omi ìkan nínú SCFC lẹ́rìn ilé ní Kwara. tí wọ́n ní fọ́lọ́hún alihamudulilá àdúgbò tó kẹ́dá. Sùrájú Jímọ̀ mi yàn ṣeun. Ìtẹ̀náwó fàájì Arẹwà Saoty. Tábà tún ṣàwò tí ẹ ń ra owó orin wa. Tábà tún ṣòde wá parọ́ àlélérè o. Mi kì í ṣalájẹsẹ̀ alájí Arẹwà àwọn dúpẹ́ ṣẹ́ ìhò. ẹ̀yin tẹ̀nà owó jàre wà Saoty. Ṣàdéhùn bí ni mi yàn ṣeun. Saoty yẹ ń ra orin. Ébà tábà tún ṣòde wá wá parọ́ parọ́ àlélérè o. mi kì í ṣalájẹsẹ̀ alájí Arẹwà àwọn dúpẹ́. Ṣàrífùdí ni olólùfẹ́ àwọn orin wa dé. Musari bọ̀ látúndé èèyàn wá ní. Musari bọ̀ látúndé èèyàn wá ní. Olólùfẹ́ aláṣẹ Arẹwà bí ọdún. Tí n bá ṣàwo wọn máa ń ra orin wa. Sábà tún ṣòde wọn parẹ́ wà lélẹ́rẹ́ o. Bí kì í ṣalájẹsẹ̀ aláṣẹ Arẹwà òun dúpẹ́. ẹ̀yin tẹ̀nà owó jàre wà Saoty. tábà Saoty yẹ ń ra orin wa. tábà tún ṣòde wá parẹ́ wà lélẹ́rẹ́. mi kì í ṣalájẹsẹ̀ alájí Arẹwà Mo gbọ́ wá. Ìyá ẹgbẹ́ Saoty Arẹwà fans club. Lẹ́rìn lé alájà Kúdí ṣeun. Lẹ́rìn lé mi alájà Kúdí ṣeun. Màmá mi wọ́n máa ń rán wa wo orin wa. Màmá mi wọ́n fẹ́ràn bí ọdún. Tí n bá ṣàwo wọ́n máa ń ra wo orin wa. Tọ́ bá tún wá ìṣòde wọn parẹ́ wà lélẹ́rẹ́ o. Mi ò ṣalájẹsẹ̀ alájà rẹ̀ àwọn dúpẹ́ Kúdí ṣeun. ẹ̀yin tẹ̀nà owó jàre wà Saoty. tábà Saoty yẹ ń ra orin wa. tábà tún ṣòde wá parẹ́ wà lélẹ́rẹ́. mi kì í ṣalájẹsẹ̀ alájí Arẹwà àwọn dúpẹ́. Akímú kọ́dù olólùfẹ́ àwọn orin wa ni. Akímú kọ́dù olólùfẹ́ àwọn orin wa ni. À ń ṣàwò ó tún ra owó orin wa. Saoty bá ṣe ń ṣàwò ni wọ́n ń ra owó orin wa. Làjà Kúdí ṣeun. Ìyẹ́gbẹ́ Saoty Arẹwà fans club lẹ́rìn lé. Mi kì í ṣalájẹsẹ̀ Kúdí ṣeun mo dúpẹ́ o. ẹ̀yin tẹ̀nà owó jàre wà Saoty. tábà Saoty yẹ ń ra Wọ́n ra orin wa. owó orin wa. tábà tún ṣòde wá parẹ́ wà lélẹ́rẹ́. mi kì í ṣalájẹsẹ̀ alájí Arẹwà àwọn dúpẹ́. Àmì Kúdí ṣeun. Aláàlásì ọ̀bọ̀lọ́ àánú. Kúdí ṣeun lọ ń ṣàánú fáwọn tó ń ṣàánú mi Saoty. Àwọn aláàánú mi máa jẹ kọ́ra òun wo. àlàó láti kún ọmọ lọ́wọ́ àánú. Làjà Kúdí ṣeun ṣàánú fáwọn tó ṣàánú mi Saoty. Láti Arẹwà. aláàánú mi má jẹ́ kó rọrùn owó. Kúdí ṣeun gbogbo wa gbà fún mi òkè ní. Ìnáwó náwó kọ́lọ̀ ń kó àbùkù ní. Àbùdí ìtomi òkun pẹ̀lú ọ̀sán àlàyé. Bẹ́ṣẹ́ mu ló ń ṣẹ́gun tó rán iṣẹ́ tí Saoty kù. Kúdí ṣeun kọ́lọ̀ ń má jẹ́ tètè kú. Àmì Kúdí ṣeun kọ́lọ̀ ń má jẹ́ tètè kú. Màmá wa sọ pé kémi náà mọ̀ tètè lọ. Káwájọ mara lò dálẹ́ alẹ́. àlàó láti kún ọmọ lọ́wọ́ àánú. Ọba àánú ṣàánú fáwọn tó ṣàánú mi Saoty. ìbá aláàánú àánú mi mi. má jẹ́ kó rọrùn owó. Abdulrauf Ahmeda ó máa máa ṣe o. Abdulrauf ó sanwó mi Saoty. Kọ́lọ́ má jẹ tètè kú. Lólùfẹ́ mi kọ́lọ́ má jẹ tètè kú. Àwọn kan ní kémi náà máa tètè lọ káwájọ bára lò dálẹ́. àlàó láti kún ọmọ lọ́wọ́ àánú. ṣàánú fáwọn tó ṣàánú mi Saoty. aláàánú mi má jẹ́ kó rọrùn owó.
ẹjẹ́ àlọ́jọ́kọ́ nítorí àlefa àwa Hashimi Yomi Amusa akọ̀wé ẹgbẹ́ wa general secretary ó ṣe Hashimi Yomi Amusa ló ń sanwó owó mi ó mà ṣe Hashimi Yomi iṣẹ́ ọlọ́run láti fún mi national vice president wa fún NCFC worldwide abdulaziz fún mi iṣẹ́ ọlọ́run láti fún mi ẹ máa kú àlejò mi àlejò látàná ẹ kú àlejò mi àlejò látàná abdulaziz fún mi àánú olúwa ló ń jẹ́ láti fún o àánú olúwa ló ń jẹ́ láti fún o. Your national president owó yà Sulaimon àánú olúwa ló ń jẹ́ láti fún o. Orin sì rọ̀ mí lọ́rùn gan, ó sì rọ̀ mí lọ́rùn gan. Orin sì rọ̀ mí lọ́rùn gan, orin sì rọ̀. Mo ṣòló àdàrà fi pàjẹ́ ẹ̀kọ́, orin sì rọ̀ mí lọ́rùn gan. Orin sì rọ̀ mí lọ́rùn gan, orin sì rọ̀ mí lọ́rùn. Ó sì rọ̀ mí lọ́rùn gan. Orin sì rọ̀ mí lọ́rùn. Ẹlẹ́dàá mi àwùjọ ẹ̀kọ́, orin sì rọ̀ mí lọ́rùn gan. Ẹ̀fà mi kí á lè fà mí o. Aleba fata emi rosama ẹkú ìgbà fún lára bàbá wa ń bára àṣìlẹ bàbá Mustapha mú kí wọn ọmọ àlèmú bára àṣìlẹ àlùbáríkà náà tó tọ́ tó fi wádìí ní. Tí ó ní fọ́nì lérò láéláé nílẹ̀ àlùbárà kàṣílẹ̀ o Alájí Arẹwà ni mò ń jẹ́ Saoty o. Tó bá ti náwó mi ní ìdárúkọ ẹ gbà tí wọn náà ń ṣiṣẹ́ mu fún ẹ lówó gbà tó wà lọ́fíìsì ẹ kò bọ́ fẹ́ dé bẹ́ẹ̀ ṣe ń kéwú. Ẹ̀rẹ́ ni tí ó náwó tó fẹ́ ká dárúkọ wọn. Ẹ sọ fún pé bẹ́ẹ̀ ṣe ń kéwú làwọn àkọ́kọ́ sí. Ẹni tó bá náwó làwọn dárúkọ wọn. Sólùkọ́rẹ́ ní ló náwó láṣẹ dárúkọ. Sólùkọ́rẹ́ ní ló náwó. Bless me not to know. Ẹ sọ fún ayé bá ẹ ṣe ń ké o. Bàbá wa kọ́ mọ̀ sí. Ẹ máa wò yẹn tí ó náwó tó ní padà rúbọ. Ẹ sọ fún pé ní bá náwó. DJ Sidoff ló náwó. DJ Sidoff owó tó ṣì yóò nígbẹ̀yìn. Àtọ̀rọ̀ fún. DJ Sidoff àlàáfíà tí o bó ṣì mọ́ ẹ̀mí nígbà tí o bá yàtọ̀ everybody mo lọ́mọ wa ò ní kú aya wa ò ní kú ọkọ wa ò ní kú olólùfẹ́ wa ò ní kú gbogbo wa káwa náà má má ṣàìsí kókókó lára ọ̀tá lé aláwọ̀ mọ́ra bàánà á sì ná fi ìdùnnìyà á sànà tá ẹ ṣeun wọ́n fi lè hàn kí láti á sànà tá.